ya Rasulallah ìwà nàbí o khuz biyadi táwa mi mú torí ìtọ́lọ́ fáwọn onífọ́tàdà ara ni ntí mò ń lé lọ́dọ̀ ọlọ́yìn bá ń fọwọ́ mi lé pàbà wà á ń ta àbí sọ ma kú wọ́n ni mo tẹ̀lé tẹ́lẹ̀ tí kéwú dà ẹ́ láàmú ẹ bá ń túbẹ̀ fún ẹ bá ń kọ́ tiẹ̀ kó yẹ o torí ó dà pa fún ọmọ àmọ́ tún kéwú fún ọ nísìn. Akramakumullah. tẹ́ bá fẹ́ wá sọ̀rọ̀ àwọn bàbá wa tí wọ́n ti lọ tí wé pé gbogbo àbá tí wọ́n jẹ́ kí Islam wúlò nílẹ̀ yìí kọ́ntínú àti Tìjàní àníwọ̀n. ọkùnrin kan náà sọ̀rọ̀ kan níjó ní ìyá yìí. Ọkùnrin kan náà sọ̀rọ̀ kan níjó ní àyè. Oníkàsídà ya Rasulallahi usbi yadi. Oníkàsídà ya Rasulallahi. Ya Rasulallahi usbi yadi wa tadarakini fa anta abi. Kàsídà yìí tí bàbá Shehu Nasiru Kabara tí wọ́n dá ọkùnrin náà arùkọ́ ọmọ kéwú ní apádà wá rí kólódò ni. Onítọ̀kúsọ ni ó tún wá wí pé ọ́dàbẹ̀ bá rí ibi tí wọ́n ti ń dá ẹgbá wọn létí ọba mi nú jẹ́ pé àwọn èèyàn dáadáa pọ̀ l'Ógbómọ̀ṣọ́ kí ló dé táwọn ìrànràn tó ń dá sọ̀rọ̀ báyìí ẹni gbà àwọn eléyìí látíwájú kéèkàrà yín ọlọ́run jẹ́ mi ogun nítorí ikọ́ bọ́bà sọ pé ìta sọ ò rí bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أرقف الله عز وجل أتركاتك فوجش الله محمد صلى الله عليه وسلم إك الله سبحانه وتعالى أتي أريلي جتاره كما بان نبوة محمد صلى الله عليه وآله وصحبه وسلم كما بان مرالير عن الصحابة لأزمان تبتل وجنة بلدادا طيب أنا رأي ما يوانين Islam lórí sunnah Nabi Muhammad pé kí a má ṣàbàwà gbìyànjú ṣe ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ ta fẹ́ ṣe fún àwọn aláìmọ̀kan wọ̀nyí. So èyí Ahmed Kishki Olodo àti Sahibul Bayan èyàn afá Sahibul Bayan tọ́ ó ṣe wájá sí pé ẹ̀yin Sufi náà irọ́ wọ́n fi irọ́ ṣàdánwò fún yín yàtọ̀ sí pé wọ́n fi irọ́ ṣàdánwò fún yín àìmọ̀kan tún wá kún ẹ̀ tún wá máa tún fi àìmọ̀kan ṣe fáàrí wàláhì ìyìn rí tí wọ́n rí wọ́n máa fi àìmọ̀kan ṣe fáàrí àti irọ́. Ìwọ Kishki Olodo nísìn ìwọ náà gbọ́n tó tún yùn gbọ́n tó tún nù orin tó sọ pé ó fẹ́ fi tún Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe. Àwọn ẹni tó rìn jáde nínú ìdílé wọn gangan àti gbin tí wọ́n sọ jáde lórí orin yẹn kí ni ìdí tí Malam Nasir Kabara fi kọ́ nìyẹn. Orin ya Rasulallahi khudh biyadi wa tadarakni fa anta abi ìdí tí Malam Nasir Kabara fi kọ́ àti kaun tí ẹni tó jẹ́ ọmọ ilé wọn gangan ẹni tó sì pé ilé wọn ni wọ́n ti hun orin yẹn jáde ìdí tí bàbá wọn fi hun tó fi kan orin yẹn àti kájáde sí ti gbogbo yẹn tí yín ò di ẹ̀yin kàn fẹ́ràn kẹ́ máa parọ́ ní tí Malam Nasir Kabara sọ ni pé ìrẹ̀ ànábì gbọ́wọ́ mi mú pẹ̀lú àṣẹ Allah àbí mo fà lábẹ́ gbọ́wọ́ mi mú kó wá fi mí lépa bá kinní kan olódò òsì. Èmi mọ̀ bá yín tún orin yẹn tú o bó ṣe yẹ kẹ́ ẹ tú tẹ́ ẹ fẹ́ tú bẹ́ẹ̀. Ya Rasulallahi khudh biyadi ìrẹ̀ òjíṣẹ́ Allah ràn mí lọ́wọ́ ẹ má wulẹ̀ pẹ́ nǹkan kan ìtumọ̀ rẹ̀ nìyẹn. So tí akhadha tó bá ta'adda pẹ̀lú bá nínú èdè Lárúbáwá nínú ìtumọ̀ rẹ̀ ní a'ana nínú ìtumọ̀ rẹ̀ ní sa'ada. Ya Rasulallahi khudh biyadi ya'ni a'inni sa'idni ìrẹ̀ òjíṣẹ́ Allah bẹ̀rẹ̀ dà ràn mí lọ́wọ́ ẹ kàn tútùkútù òsì tútùkútù èdèrèdè ẹ̀yin gẹ́tẹ́ ẹ̀ mọ́ tẹ́ ń tú ó tẹ̀ tó wá tó pé tí wọ́n ní àfáyì ti torí rẹ̀ kọ́ ni yìí fa ìrànlọ́wọ́ náà ló ń fa kìí ṣe pé bá kìí ṣe pé tàwa sólò nǹkan kan bẹ́ẹ̀ o kí n pé ànábì pé kánú sílẹ̀ mọ́ràn òun lọ́wọ́ gangan ni. Oye àkókò gbé tí ìrànwọ́ jáde fún yín èyí tó ń bá bí dáa kó fèsì lórí rẹ̀ kó sọ pé ìwíkúwí ni àwọn ará ilé wọn sọ sínú tíràn. So nínú orin yẹn wá rè ẹsẹ̀ oní tí wọ́n wà ń bẹ̀ tó wá sí pé in táwọn ará ilé wọn sọ pé ìdí tí bàbá wọn fi kọrin yìí óyé ẹ tún wá máa rí testimony nínú orin yẹn náà
níbi tí Malam Nasir Kabara ti ń sọ pé فإذا النيران تحدق بي يا رسول الله فلتجبي tó bá di pé iná ṣe kí ni iná rọ̀gbà ká mi ay ahatat bi so tí iná bá rọ̀gbà ká mi tó bá yí mi ká tí ń jó fèrèfèrè ìrẹ́ òjíṣẹ́ Allah ẹ̀dá yá dá mi lóhùn ṣé àníwọ̀sọ̀rọ̀ mo lè dáhùn lóhùn ní rògbò yẹn tẹ́ ẹ̀ mọ́ tẹ́ ń ṣe ẹ wá ń sọ rédèrèdè ogun yín wá ń tútùkùtù ẹ wá ń ṣàn wí rédèrèdè ọ̀rọ̀ yín ò tiẹ̀ jọ kangan ní gbogbo yín tẹ̀ ń jáde ẹ kàn ń wí jákujàku rédèrèdè so ẹ ṣe ní wí rédèrèdè nígbà tó wá sí pé orí àánú lẹ́wà so Jakmalu sọ̀rọ̀ òdo ló pọ̀ jáde òdo orí sí mi ìwọ náà jáde ní ìsìn ìwíkúwì rédèrèdè ló wá sọ èyí àwọn ọmọdé Salati èyí Abubakri oyè Abdullahi búbẹ̀yìn àbí kí ni wọ́n ń pè òun náà rédèrèdè lòun náà tó wá ń sọ tó ń sọ pé òun fẹ́ prove ìmà tí tó wá ń wí rédèrèdè yes alunaka rédèrèdè ló jáde wá wí èyí Abdulkudus ọmọ Kọ̀díríà rédèrèdè lòun náà wá wí gbogbo yín kàn sọ jákujàku ni kò tiẹ̀ jọra wọn rárá àti rárá ń kálukú sàn wí tí ṣètàn bá ti pèsè nílàkàyè lórí ẹsẹ̀ òní yìí kò sí ní rí bẹ́ẹ̀ pàtó pé ànulẹ̀ wà lórí ẹ̀ so àfàsọ ibú bayan ẹ̀yin náà tún wá odidi àgbàlagbà tẹ́jẹ́ fa odidi àgbàlagbà tẹ́jẹ́ ẹ̀yin náà ẹ wo jákujàku tẹ́ ń ṣe ẹ̀rákùnrin ẹ̀yin náà ẹ wo ìṣe àwọn ọmọdé ìṣe àwọn ọmọ tí ò gbọ́n tẹ́yin náà ṣe ẹ̀wò àwọn àfáà náà nù ẹ̀yin fáàrí Ìlọrin náà nù ẹ̀yin fáàrí ìlú kan nù ẹ̀yin tẹ́mọ̀ sọ pé tẹ́nìkan bá ti jọmọ Ìlọrin óyé kò sí pé yóò wọná mọ́ ẹ̀yin náà nù abẹ́rẹ́ nǹkan so wàláhí tẹ́ bá fi lè gba oníyun gbọ́ tẹ́ ń kọ́ pẹ̀lú tó kó sínú ẹbọ lẹ́yìn ṣe pẹ̀lú alọ́bẹ̀ẹ́dà kò sọ́gbọ́n rẹ̀ ìrànlọ́wọ́ ànẹ́bì lẹ́ ń wá ẹ̀ ń pẹ́ ànẹ́bì yàtọ̀ sí alọ́bẹ̀ẹ́dà ni kò sí nǹkan kan tẹ́ fẹ́ fi a sì gbọ́dọ̀ pa ànẹ́bì nínú ìṣòro a sì gbọ́dọ̀ pẹ́ lòmíì nínú ìṣòro àfi Allahu azza wa jal so yín jẹ́ gẹ́gẹ́ bó ṣe lóhun ó jẹ fún àìmọ̀kan tí ẹ̀ ń bá káàkiri so alọ́bẹ̀ẹ́dà yóò fọ́nà mọ́ yín.